A dúpẹ́ fún Olódùmarè, a dúpẹ́ fún gbogbo àwọn òrìṣà. A ti bẹ̀rẹ̀ ọdún Ifá, orò Ifá ní ṣíṣe láti ọjọ́ mélòó kan lónìí. Èyí tí òní ó jẹ́ àṣekágbá gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé a dáfá orí ẹran fún àṣekágbá ọdún Ifá. Àwọn babaláwo jẹ ohun mu tọ̀. Fún àǹfààní àwọn èèyàn tí ń bẹ nílé lódò lókè lẹ́yìn odi tí wọ́n mọ ìtumọ̀ tá à ń ṣe wọ̀nyí, pàápàá jùlọ gẹ́gẹ́ bí ìlúùlù tí ń bẹ lóde lọ́tún lósì tán pè ní coronavirus yìí. Ó ṣe àwọn ajé tó yẹ pé èèyàn babaláwo tún wá tún kọ̀pẹ́ tún gbọ́dọ̀ sọdún Ifá. Kí ni ìdí pàtàkì tí a fi ń ṣe ọdún Ifá? Àwọn babaláwo ń bẹ ń bí lọ́tún lósì tí a ń kí Ifá, tí a ń ṣe gbogbo ètò orò tó jẹ mọ́ ọdún ṣíṣe. A fẹ́ fi ọ̀rọ̀ jomi toro pẹ̀lú wọn lónìí lọ́tún lósì kí wọ́n sọ ìkan méjì tí a mọ̀ tó jẹ́ pàtàkì tí a fi ń ṣe ọdún Ifá lónìí. Babaláwo Ògúnwọlé Ifámoríyọ̀ ń bẹ ń bí. Ó fẹ́ sọ ọ̀rọ̀ méjì mẹ́ta lórí ètò ọdún Ifá ṣíṣe àti ìdí pàtàkì tá a fi sọ di nǹkan tó ṣe pàtàkì tá a gbọ́dọ̀ máa ṣe lọ́dọọdún. Babaláwo, ẹ jẹ́ ká mọ̀ láti ẹnu yín. Eriwo ya ọmọ eriwo ya. Àyàgbó àyàtọ̀ ọmọ eriwo ọ̀sùn pé. A kí ọkùnrin o, a kí obìnrin, a kí ọmọ kékeré, bẹ́ẹ̀ la sì kí àgbàlagbà. Nínú nǹkan tí wọ́n ní ká sọ̀rọ̀ yẹn lórí, nǹkan tó gùn nípa ọ̀rọ̀ ọdún ṣíṣe tí a bá wo nípa bóyá ṣe ń ṣe ọdún, a rí pé a lè tú sí ni pé ọdún dàbí orò. Ọdún tí à ń ṣe òun ó dàbí nǹkan tí ó jẹ́ bí ilé ojúṣe. Ọdún tá à ń ṣe ní ìṣẹ̀lẹ̀ ọdún bá là ń ṣe àbọ̀dún orò, àbọ̀dún ẹgbẹ́, àbọ̀dún Ọ̀ṣun. Kò sí ọdún tó bá wa láyé, àwa bá ọdún láyé ni tí wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́ kó tó di pé wọ́n dá ìdílé wa sílẹ̀ tó pé wọ́n tẹ̀lé ilé kọ̀ọ̀kan. Ṣùgbọ́n tá à ń ṣe yẹn ó dẹ́ bí orò. Wọ́n yọ́dún fún wọn máa ṣe ń ìdílé kan táwọn gbà nǹkan kan wọ́n ṣẹlẹ̀ o. Ọdún tó wọ́n ṣe lọ́dún lé wọn lọ́jà ọdún fún àbọ̀dún Ọ̀ṣun ẹ̀wọ̀n já pa ọdún kápá tí ká mọ̀ sí mọ́. Iye tó jẹ́ àwọn bàbá wa tí wọ́n fi kọ́ wa bóyá ń ṣe ọdún Ifá àbọ̀dún Ṣàngó onídìílé kan. Àwọn tó jẹ́ bàbá wọn fi lé wọn lọ́wọ́. Àwọn náà wá ń ṣe o, wọ́n ṣe bí ìránlẹ̀ létí pé wáyà àwọn tó ti jẹ́ àwọn ọlọ́run wọn tó ti lọ. Wọ́n fi mọ rírì àwọn nǹkan tá ti ṣe lọ. Nígbà tí Fákàsọ tó ní ọdún ni wọ́n pè san orí. Ẹ̀mí ìwà pẹ̀lú àkànbá ọdún mẹ́tọ̀ ni wà lóko dédé ìrókò àgbórege jégé. Ẹni tó bá ní jẹ́ ìrókò pín ní sí alẹ́ àná. Olúwa ẹni bá lè tó wọn wákàtí tó ká ọdún mẹ́ta ni wọ́n fún ṣẹ̀ṣe. Ilé ti sọ nílé ayé. Ìṣẹ̀ṣe ló sì bá wọ́n sí lórí wọ̀n. Bàbá ẹni ìṣẹ̀ṣe ni wọ́n pè. Ìyá ẹni ìṣẹ̀ṣe ẹni ni. Orí ẹni ni ìṣẹ̀ṣe ẹni. Níwọ̀nba òye tiwa tí a lè fi gbé ọdún tí à ń ṣe orò lọ́jẹ́. Orò ni ó jẹ́. Téèyàn bá dẹ̀ ń ṣe orò kan tó bá pàtì tó lòun ò sí mọ́. Tá bá wò pé ogun tí lọ́gbọ̀n ní ìsìn pé tó ń ṣẹlẹ̀ fún àrùn coronavirus lọ ní ìsìn pé iná ń ṣẹlẹ̀ àní sí mọ́. Téèyàn bá ṣe ọdún ó ṣe é ṣe kí ṣe bó ṣe é ṣe o nǹkan burúkú ó tún máa pọ̀ sílé tí ó tún máa ṣẹlẹ̀ sí. Bóyá nìkan mú bá kú fún ọmọ kú fún wọn nígbà tó wọ́n ti kú fún báyìí o ọdún tó ń fẹ́ ṣe òun ò sí mọ́. Nǹkan burúkú mi tó lè tó ṣẹlẹ̀ sí tó tó jù bẹ́ẹ̀ lọ. Àwọn àgbọ̀nà tó dé pé nǹkan ṣẹlẹ̀ nínú ìlú ká ní pé àníṣe tó ṣẹlẹ̀ mọ́ àní bọ fámọ́. Ifá tà tó ń bọ ìyá tó fi tó ń ṣe ìsúre fún àwọn tó ti jẹ́ àwọn bàbá wa káàánú tó wá gba ìtànṣe kí àrùn àjàkálẹ̀ tó wà nílùú yìí kó lè bá ká ẹsẹ̀ rẹ̀ ńlẹ̀. So bí òye tí àwa rí sí nípa ti ọdún. Ẹ ṣé o, a dúpẹ́ o, bàbá wo Ifámoríyọ̀ Ògúnwọlé, làákàyè yín kò ní jọba o. Ní báyìí a gbọ́ ohùn láti ẹnu bàbá wo Ifátayọ̀ náà pé kí ni ó fà á, kí ni pàápàá jùlọ tó a fi ń torí ẹ̀ sọdún wọ̀nyí. Àwọn náà bọ̀ síbí wọ́n wà bá wa sọ̀rọ̀ báyìí o, àwọn ẹ̀ báyìí
ká gbọ́ kí ló dé tó jẹ́ kí ẹ̀yin babaláwo wá ṣe àsọdún ọ̀kúnkúndùn tẹ́ ẹ̀ gbọ́dọ̀ má ṣe. àbọrú àbọyè àbọ ṣíṣe ògbó atọ́ àtúrè òwò fún. ọ̀rọ̀ pàtàkì nípa kí ni ìdí pàtàkì àti kí ni tí ọdún Ifá ṣíṣe kí ni yóò mú wá, kí la gbà lérò tá a fi ń ṣe tó fi jẹ́ pé a gbọ́dọ̀ má ta nílẹ̀ lọ́dún. Tá a bá wò ó, ẹnìkejì mi tí ó kọ́kọ́ sọ̀rọ̀ wọ́n sọ púpọ̀ nínú ẹ̀. ọ̀rọ̀ ọdún ṣíṣe jẹ́ nǹkan pàtàkì fún gbogbo ẹni tí ó bá ń bẹ ní orí ìlú. ṣùgbọ́n fún ti ọdún Ifá a rí gbọ́ pé a mọ̀ pé orò ni ìtí a bá sì pè ní orò àá ṣe lọ́dún ni a bá lọ́wọ́n bàbá wa ni àwa náà ó sì tún fi lé ọmọ lọ́ni. tí a bá wòye a rí pé ní bí Ifá gan ṣe ètò ara rẹ̀ lẹ̀ ọdún Ifá nìkan kọ́, ìrántí olóore ẹni tó ti ṣe oore fún ni tá a bá tún pè ọjọ́ ọ̀bí ọdún ni a fi ń ṣèrántí ọjọ́ tí a dé ilé ayé. so ọdún Ifá ó jẹ́ pàtàkì láti fi tọrọ ohun tí a bá fẹ́ ní ọdún ní ọwọ́ ìṣẹ̀dá wa, pé àti fi tún dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀rúnmọlẹ̀ wa tí a gbà wípé àwọn ni wọ́n ń ṣe olùṣọ́ wa tí Olódùmarè fi wá rán sọ́dọ̀ wọn, pé a dúpẹ́ pé wọ́n sì ṣọ́ wa o ní àwọn ìpè ọdún. Ọ̀rúnmìlà gan pàápàá ó ṣe ọdún. Nígbà tí Ọ̀rúnmìlà sì ṣe ọdún, ó ní tí Ọ̀rúnmìlà pàápàá tó fi sọrí pé òun fẹ́ ṣe ọdún. ó láwọn àṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀ sí Ọ̀rúnmìlà nígbà ayé rẹ̀ tó fi wá tí ó wá ké jàre fún àwọn babaláwo tí wọ́n bá dáfá tí wọ́n sọ pé kọ́ lọ rè dá ayẹyẹ lẹ̀ ni o, ìpè ni yóò jẹ́ kí ó borí ìṣẹ̀lẹ̀ náà. láti ìgbà náà ní tí ń mú ọjọ́ òǹkà ní ọdún. tá a bá wò ó a rí pé ẹni tí ń bá ń bẹ láàrin ọ̀tá tí a bá ní kọ́ lọ sí wẹ̀jẹwẹ̀mu nígbèbí wẹ̀jẹwẹ̀mu àkójọpọ̀ ohun àwọn èèyàn rẹ̀ pé ibẹ̀ ni ó ti ṣẹ́gun, ó ti pilẹ̀ ọdún nù. ìjọ náà tó bá ṣẹ́gun lọ́jọ́ náà yóò yan àwọn babaláwo tí wọ́n kí Ifá fún. àwọn babaláwo wọn wà yìn Ifá, yóò wà tún béèrè fún oore míì torí pé ó ti ṣẹ́gun ní ọdún yìí tó ṣe. ẹ jẹ́ ká wo Ifá yìí. Ògún dá lọ́wọ́ ọ̀tún, Òjó á ní ọwọ́ òsì. Ifá ní ogún polówó, odò gbé wọ̀fà, ṣàpọ̀nàgbò níran òrọ̀, ẹni ajé sojú rẹ̀ wà yín gbọ́n jẹ́ adé afẹ́tà tí ọ̀lọ́jọ́ alẹ́ tí ò ní tààrọ̀ ẹ̀ta tí Ifá ń sọ yìí àárín ọ̀tá lọ́wà. ọjọ́ mẹ́rin ni òòṣà fi dá ilé ayé. ọjọ́ mẹ́rin tó òòṣà fi dá ilé ayé ìjọ náà ni ọjọ́ ọ̀sẹ̀, ọjọ́ Ògún, ọjọ́ Jàkúta, ọjọ́ ọ̀sẹ̀ awo Ifá ni ló sì kẹrin. àwọn mẹ́rin yẹn wá jẹ́ ọ̀gá fún ẹ̀tà tí ẹ̀tà máa ń ṣe, tí máa ń bá wọn ṣe gbà tí ń roko fún wọn, kò wá ní àkókò kan fún ara rẹ̀ láti lè sinmi. òun wà lè ní sinmi báyìí wọ́n ní kó rúbọ pé kó sì ṣe ètùtù pé àwọn tí wọ́n gbógun ti yìí wọn ò fẹ́ kó ní lọ síwájú o ni wọ́n fi ń tì mọ́ oko ọjà líle yìí o. ẹ̀tà sì rúbọ wọn wá ní ṣùgbọ́n tó bá fẹ́ ṣẹ́gun wípé kó pe àpéjọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn, kó fún wọn jíjẹ, kó fún wọn mímu, kó wá lọ bá òkè ìpọ̀rí rẹ̀ kó tọrọ nǹkan tó fẹ́, kó bọ òkè ìpọ̀rí rẹ̀ níjọ́ náà. pé tó bá ti wá fún wọn jíjẹ, kó fún wọn mímu ní ọjọ́ òun yóò rí ojú àwọn tí wọ́n ń gbógun tì. ìgbà tó di ọjọ́ náà ó pe àpéjọ àwọn tí wọ́n sì jẹ́ àwọn ọ̀gá rẹ̀ yìí: alábàáhùn, ẹkùn, òkòòkò àti ọ̀ká. wọ́n wá ka ìwọ̀ fúnra wọn pé àwọn ń lọ ọ̀dọ̀ ẹni tí ń sìngbà lọ́dọ̀ àwọn fẹ́ lọ bá ṣe ìwẹ̀jẹ ìwẹ̀mu. wọ́n wá débẹ̀ lọ́jọ́ náà
nígbà tí wọ́n débẹ̀ wọ́n ti ka kí wọ́n tó débẹ̀ wọ́n káwọ̀ fúnra wọn pé ìlú ríta kan làwọn ó ti pàdé wọn ṣùgbọ́n iye aago báyìí kò gbọdọ̀ yẹ wọ́n wá ka èèwọ̀ fúnra wọn ẹkùn ní wọn ò gbọdọ̀ síjú kí wọ́n wo òun lójú o ìkókó ní wọn ò gbọdọ̀ ta ìpè sí òun la alábàáwọn ní wọn ò gbọdọ̀ dáhẹ́ òun bẹ́ẹ̀ náà ẹni ọ̀ka ní wọn ò gbọdọ̀ tẹ òun ní ìrùmọ́lẹ̀ ọwọ́ àdìjọ náà alábàáwọn pẹ́ sẹ́mọ̀ pé rìn tiẹ̀ jẹ̀lẹ́kẹ́ ni bálábàáwọn ṣe ń bọ̀ báyìí ẹni ẹkùn sí ọdáhẹ́ alábàáwọn ó sì jú báyìí ojú ẹkùn ní owó ẹkùn ta kòró pé tí mo sì sọ fún ọpẹ́ ìgbọ́dọ̀ sí dúgbò mi kòró tí ó ta báyìí ó ta ìpẹ̀ sí ìkookò la bó ṣe ta ìpẹ̀ sí ìkookò la ibi wọ́n ti ń jà ìkookò lóhun ó dìde ọ̀tẹ̀ ọ̀ká nílùú mọ́lẹ̀ ọ̀ká gbé ó mú àṣẹ rẹ̀ ọ̀sán ìkookò ó ṣubú ọ̀sán ẹkùn ṣubú ìgbàtẹ́kùn ó ṣubú ẹkùn ṣubú lu alábàáwọn lórí ìkookò ṣubú lu ẹ̀yìn ejò ọ̀ká lórí ibẹ̀ ni àmẹ́rẹ̀ẹ̀rin ibẹ̀ ni wá ní ọ̀rẹ́ ìjà wọn sí bí ẹ̀ta tí kò nísinmi ọdún tí wọ́n ní kó ṣe lọ́jọ́ kìíní àná tó wá sí tó ṣe àpèjẹ àpèmọ pé kó lè bá ṣẹ́gun ọ̀tá bó ṣe ṣẹ́gun àwọn ọ̀tá rẹ̀ nú bó ṣe wá ṣẹ́gun àwọn ọ̀tá rẹ̀ ọjọ́ lọ́wọ́ àti mú ní ọjọ́ kan pé irú ọjọ́ báyìí ó wà mú ọkà wípé ńlò òun ó sì tún máa tó tọrọ nǹkan lọ́wọ́ òkè pọ̀ rí òun ti tọrọ ṣẹ́gun ọ̀tá òun ti ṣẹ́ ọ̀tá òun ó tún tọrọ ajé òun ó tún tọrọ ire gbogbo bí ẹ̀ta bó ṣe di ẹni tó nísinmi bí ṣe ń ṣe ọdún lọ ní gbogbo ìgbàna ẹ jẹ́ ká wò ní ìdí pàtàkì ọdún kan nù torí pé àfi ń tọrọ tá a fẹ́ lọ́dọ̀ àwọn òrìṣà wa a sì fi ń sọ nǹkan tí a fẹ́ kó jìnà sí wa irun mọ̀lẹ́ gba mọ̀lẹ́ ọdún ṣe pàtàkì wọ́n dùn ó ti wà wọ́n jẹ́ ká máa rọ́dún sí akànnàmọ́gbò kì í pọdún jẹ àìmọ́rù àní pọdún jẹ ọdún ló sì nípa wá jẹ ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀ ṣiṣẹ́. ògbó àtọ àsúrè wò fún adúpẹ́ o babaláwo lókun lósì o ọdún yóò yàgò fún wa o àníra burú o àníra ìmọ̀kílẹ̀ yìí o àṣẹ o àṣẹ Èdùmàrè. bàbá wo ifá gbòhùn ifá bùkún mi àná fẹ́ sọ nípa pàtàkì tí a fi ń ṣe ọdún Ifá tàbí ọdún onírúurú òrìṣà. bàbá wo ifá gbòhùn ifá bùkún mi ẹ̀jẹ̀ abúlá tẹ̀nu ní kí lè rí pa ọdún ṣíṣe. àyàgbó àyàtọ̀ olúwọ sí pé ọdún Ifá ní tí a pè ní ọdún Ifá nǹkan tó lágbára jù lọ ìdí ni ìrántí ọjọ́ ìrántí fún àwọn òrìṣà kọ̀ọ̀kan ìrántí là ń pè ní ọdún Ifá. ọdún Ifá ọjọ́ bí nísìn ká sọ pé nínú ọdún yìí ọjọ́ ọ̀dúpẹ́ lọ́dún Ifá jẹ́ ọjọ́ ọ̀dúpẹ́ àfi ń dúpẹ́ orí tí Ifá ṣe fún wa láti àwọn ọdún tí ìdẹ̀ níyìí pé kò jẹ́ akú kò sì jẹ́ àrùn alé sí ìdúpẹ́ là ń pè ní ọdún Ifá. ọdún Ifá kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan jọ ìmọ̀ ń kó ẹbí jọ ìmọ̀ ń kó ara jọ ìmọ̀ ń kó júlùmọ̀ jọ ọ̀pọ̀ ní nǹkan tí èèyàn mọ̀ àwọn èèyàn mọ̀ ń jẹ́ kéèyàn mọ̀ èèyàn lọ́tún lósì ìtọ́jú Ifá dẹ́nu ọdún Ifá káti ibìkan wò ní ìsìn a sọ pé à ń sọdún Ifá à ń sọdún òòṣà bí eégún bí Ṣàngó bí Ọya ìgbà àti Ifá sọ̀rọ̀ Ifá níbi ẹyẹ bá lọ lókè wá sí mọ́ ẹlẹ́sẹ̀ rẹ̀ wà sọ́dọ̀rọ̀ ọba adíbá fún àmọ́dún lèrè tí sọmọ bíbí inú àgbọ̀nẹ̀ ìgbón Ifá ní ká mẹ́sùrú ká fi fún yán ká mẹ́mìnà fèsì ká mú kòkó ká fi fà rere adíbá fún Ọ̀rúnmìlà ńlọrí gbọdún lọ́wọ́ Olódùmarè Ọ̀rúnmìlà yìí ọdún nílọrí gbà ó lè gba ọdún yìí lágbàgbé báyìí ni wọ́n ní kí Ọ̀rúnmìlà ó sì wọ́n ní kí Ọ̀rúnmìlà wọ́n ní kó tọ́jú ọ̀pọ̀lọpọ̀ orí wọ́n ní kó tọ́jú ọ̀pọ̀lọpọ̀ oṣù kókò wọ́n ní kó tọ́jú ọ̀pọ̀lọpọ̀ iṣu ewùrà yìí Ọ̀rúnmìlà tọ́jú gbogbo ẹ̀ ọwọ́ àpèdè bóòlù wọn wà ṣe gbogbo tó ń fẹ́ ṣe Ọ̀rúnmìlà ló ṣe
ó ní tí wọ́n bá ti ń gbọ́dún bọ̀ ó ní tìlù ti fọ́n wọ́n fi máa gbọ́dún bọ̀ ó ní tó ṣe é lẹ̀ fún àwọn èèyàn tí bá ń bọ̀ tí wọ́n gbé tìlù ti fọ́n bọ̀ wá tí wọ́n sin ọdún bọ̀ wá Ọ̀rúnmìlà ṣe gbogbo ẹlẹ́ nígbà ọdún òde tìlù ti fọ́n ẹni gẹ́sẹ́gẹ́sẹ́ ẹni rìn ẹni gúnyàn ọlọ́lá ọlọ́rọ̀ èèyàn pàtàkì ní tẹ̀lé ọdún bọ̀ nígbà ń bọ̀ Ọ̀rúnmìlà dé ó ṣàpèjẹ fún wọn wọ́n jẹ tán wọ́n mu tán bó wá ní ó ní kò sí ìkankan nù ó láṣẹ ọdún wá nù ó ní sísọ ọdún tá a sì sísọ ọdún ló ti mú ó ní ọjọ́ yìí wá ní ọjọ́ kọ̀ọ̀kan pàtó tọ́ọ̀kan mú tẹ́gbó sì mọ̀ fi rántí ọdún ní ọdọọdún ìjọ tá a ṣe ọdún wá rí ìjọ tá a ṣe ọdún wá rí là ń pè pé a fẹ́ sí ọdún. Ifá ní àjègé orí àjègé orí àjègé ìdí àwòdì ọ̀sà láwọn olùkè ká tó mẹ́ẹ̀bá gbogbo dífá fún Ọ̀rúnmìlà yọ pàṣẹ fún Gbárùnmọ̀lẹ̀ lọ́rùn Ọ̀rúnmìlà olówúrò ó bù ọ̀yà ó méjì kẹta òdùkọ aláwo lọ ìkílẹ̀ kí ìmọ̀lẹ̀ mọ̀ ayé òun dá báyìí ẹni ń dáfá sí wọ́n ní kí Ọ̀rúnmìlà wọ́n ní ó ṣẹ́gun ọ̀tá rẹ̀ àmọ́ tó bá fẹ́ ṣẹ́gun ọ̀tá àṣelọ́pàálẹ̀ fún gbogbo Gbárùnmọ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ti wá mẹ́ni ọ̀fẹ́ tì kí wá lóun ó ṣe Ọ̀rúnmìlà tọ́jú yán ọtọ́jú ọkà ọtọ́jú ẹ̀kọ́ nígbà Ọ̀rúnmìlà Dubai Èṣù Ṣàngó gbogbo wọn ni wọ́n wá bá Ọ̀rúnmìlà sí àpèjẹ ọdún nígbà àpèjẹ pé inú mi dùn ayọ̀ mi kún mo lé sí lọ́dún ìlà pé lọ́dún ìdúpẹ́ pé mo dúpẹ́ oore tó ṣe fún mi láti ìsìn tó fi wá di èmi náà wà sóore ńlá fún ọ pé oore ni Ifá sóore fún ní padà káwa náà sóore fún ìlà pé lọ́dún Ifá ti sóore fún ọ̀pọ̀ ṣẹ́gun ọ̀tá ní ọdún yìí ọ̀rẹ́ yìí òde ọdọọdún tí mo ṣẹ́gun ọ̀tá gbogbo tó béèrè ọtọrí orí wọn náà wà dúpẹ́ fún Ifá ọwọ́ tọ ìnímọ̀ mọ́wọ́ tọ̀ wá adíwá fún akápò tí ọ̀nà wo bìsẹ́là ìlànà òsì náwó rẹ̀ sí pé mo ti ná ọwọ́ sí ọ mo ti fún ọ ní oore tí wọ́n náà wá o ìwọ náà wá fún èmi náà ní oore tí èmi náà ń wá tí èmi náà fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ọ dàbí ẹ̀jẹ̀ ọdún dàbí ẹ̀jẹ̀ ń pé tọ́ ọ bá sí oore yìí fún mi o nígbà tó ọdún tí wòye ọdún tí ń bọ̀ o màá fún ọ ní nǹkan báyìí ẹ̀jẹ̀ ni à ń pè ní ọdún ẹ̀jẹ̀ téèyàn bá dá pé lọ́dọọdún sì mọ̀ sí wọ fáì téèyàn bá sì ti ń ṣe ìfọ́mọ̀ bùkún yàn ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ yìí ẹ̀làbọ̀ ṣiṣẹ́. Ògbó àtọ́ àṣòro àdúpẹ́ o ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn gbogbo babaláwo lọ́tún lósì yìí o pàtàkì tí ọdún jẹ́ o Olódùmarè yóò jẹ́ kí a ṣe tẹ̀mí o tòwó tọmọ o ọmọ ilé ò ní kú o babaláwo ò ní kú o àwọn ayáwó ò ní kú o àwọn ìyáwó ò ní kú o ní gbogbo yóò jẹ́ tiwa o àdúpẹ́ fún fáwọn àdúpẹ́ fún gbogbo àwọn òrìṣà ọdún yìí àṣẹlára àtàlàáfíà kò sábúrú o gbogbo àrùn kárùn tí bẹ ń lórílẹ̀-èdè Olódùmarè kó wá mú lọ kó dìgbò rere o àdúpẹ́ o àṣẹ Olódùmarè. Bàbá wo Ọlọ́tẹ̀fọ̀n Ọ̀jẹ́kúnlé wọ́n ń bẹ ní jókòó wọ́n fẹ́ sọ pàtàkì fún wa tí a fi ń ṣe ọdún Ifá láti ọ̀rọ̀ ẹnu Olódùmarè. eriwo yà ọmọ eriwo yà àyàgbó àyàtọ̀ ọmọ eriwo sì pé Olódùmarè gbàmọlẹ̀ yóò jí fàdùn àwọn ọba o àṣẹ o Olódùmarè gbàmọlẹ̀ yóò bá wa ṣe o àṣẹ o ọdún ni ààrẹ fi sàṣe mọ́ àṣẹ o ọdún kan ní ọjẹ fún wa àṣẹ o kókó ìdí pàtàkì tá a fi ń sọdún Ifá nínú àwa ẹlẹ́sìn Yorùbá gbà wípé kó pàtàkì ní ọdún Ifá jẹ́ nítorí pé ọdún Ifá àdúrà làwa máa fi ń ṣe wípé aṣọdún ọdún nìkan ká tó ṣe tẹ̀mí ìtayàtọ̀ mọ́ kígbà ni owó lè bá a lé káwo lè owó lè bá a lé kọ́tọ̀tù èèyàn kó lè bá a lé sí i torí ọdún Ifá tá à ń ṣe yìí ńlá fi ṣàdúrà fúnra wa fún ọmọ fún aya fún àdúgbò fún òòlù fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àwa gbọ́dọ̀ wípé ńgbà tí àrùn kòrónà tó dé kápá àsọdún ògbó agbọ́dọ̀ sọdún ó di dandan agbọ́dọ̀ bọ́fà ni torí Ifá náà ni ó bá wa lé gbogbo àrùn táwọn lọ Ifá náà ni ó sì bá wa lé gbogbo ajogun lọ ní ọ̀wà jẹ́ kí ire ọwọlé wá bá wa ire ọwọlé kálukú wa o a ò ní pọdún jẹ ọdún ò ní pa wá jẹ gbogbo ẹni tó bá ní àwọn kan bẹ àbí sí kìíní sí kejì kò jẹ́ kó wọn lè sọdún ọpọdún jẹ nu o gbogbo ọmọ Nàìjíríà ojú tí ń wò mí etí tí ń gbọ́ mi àní pọdún jẹ o gbogbo ọdún kan ní ó jẹ fún wa o. àṣẹ Èdùmàrè àdúpẹ́ o bàbá wa Ọ̀jẹ́kúnlé Ọlọ́tẹ̀fọ̀n Awo a fẹ́ kí ẹ sọ fún wa níbi tí Ifá ti pa ń dandan fún wa pé a gbọ́dọ̀ máa sọdún àti pàtàkì tá a fi ń ṣe
Ifá pa fún wa ní dandan a gbọ́dọ̀ sọdún tóró di dandan àfi ẹ̀dá tó bá jí tí ò bá gbàdúrà gbogbo ẹ̀dá tó bá ti jí tó bá gbàdúrà ti mọ̀ pé dandan ni ọdún ṣíṣe ọdún yìí láàfin ṣàdúrà fúnra wa láàfin lé bí lọ ní orí fi wọlé àwọn ibi ó lọ èrè ó wọlé fún wa. nípa nígbà tí Ifá kan sọ nínú odò mímọ́ rẹ̀ ó ní agbélọ́pọ̀ gọ́gọ́ orí bẹ́ẹ̀ ni òdì ẹni tí ó dì fún un adíá fún ọ nílé rò ọdún pé abù fún ọ nílé rò ọdún jọ ìjọdún wa pé ọdún wa jọ àmọ́dún wa ìsín pé sọdún pé ọdún jọ ọdún pé ọdún jọ àmọ́dún wa ìsín pé ọdún wa pé ọdún jọ ọdún pé ọdún jọ àmọ́dún wa ìsín pé. dúró máa lẹ gbá máa lẹ yóò kẹ́ ká sí ọ̀pọ̀ ọdún láyé. àṣẹ o àṣẹ o ìlàbọ̀rú ìlàbọ̀ ṣíṣe. gbogbo àtọ́ àsúre ìwòlùwò fún.